Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba tó ní ẹ̀mí tẹ́dà ń lò. Bẹ́ẹ̀dá bá ń lẹ̀mí náà lọ, tí ń lò lọ, tí ń lò lọ, tí fi ń ṣe tó bá fẹ́, tí fi ń ṣe tó bá fẹ́, tí ń lò lórí t'Ọlọ́run àbí ń lò lórí àìṣe t'Ọlọ́run. Ọba tẹ́lẹ̀mí, ọba tó ní ẹ̀mí yóò wá máa wò ó bó fẹ́ yá, bó bá ti wù ọ́ kó lò ó fẹ́ yá, ẹni ó lẹ̀mí ń bọ̀ wá gbẹ̀mí ẹ̀. Ọba tó lẹ̀mí yóò kúkú gbẹ̀mí ẹ̀ dáńjọ́ kan. Ayé ọ̀jẹ́ nǹkan, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, ayé ọ̀jẹ́ nǹkan, òfúùtù fẹ́ tẹ̀ láyé, òfúùtù fẹ́ tẹ̀ ni, kò sí nǹkan kan bẹ́ẹ̀ àfi ká di òpó Ọlọ́run ọba mú, ká sì súnmọ́. Ìkàn máa ṣe mí léèmà, ntá ní mú kúò láyé ń bí báyìí lẹ̀dá máa ran kankan kan mọ́. Gbogbo ntá ní mú kúò láyé, gbogbo ntá mú wáyé tó ṣe pé lé ayé yìí láti kójọ láàmà tọ́jú, láàmà ṣe kankan kan lórí ẹ̀. Bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn nǹkan yìí ń jọ abá kúò láyé tán, ojú ọ̀nà wọn ó ti padà. Èyí tí ó wàá bá wa dọ́dọ̀ Ọlọ́run tí ò ní padà lẹ́yìn wa náà dìjọ́sìn wa fọ́lọ́run àti dáadáa wa, èyí ìwà rèé à ní múra sí. Ntí ó tán lápadà máa múra sí, ntí ò ní tán à ní débẹ̀. Ẹ rójú ayé báyìí, ẹ rí páyé pin báyìí, ẹ rí páyé pin àbí gbogbo kòókòó jàǹjàǹ, gbogbo kòókòó jàǹjàǹ ọmọ lulẹ̀ ńjọ́ kan wọ́n gbé sáré. Lẹ́yìn rẹ̀ gbogbo ayé ó padà lẹ́yìn rẹ̀, yóò wá kù wọ nìkan, yóò kù wọ nìkan bẹ̀. Gbogbo tí ó wàá máa ṣẹlẹ̀ sí ọ, ẹ̀dá kankan ò ní rí mọ́. Ẹ̀dí àrònú ẹ̀rí arákùnrin yìí Burújì Kàsámù, òun náà mà ti kú láyé nù. Báwọn yòókù rẹ̀ ṣe kú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, òun náà lọ ń bẹ̀ nù. Lẹ́yìn tí ò sì ní padà wábẹ̀ mọ́ láéláé. Wọ́n kù báyìí bó ni ó ti rojú ara rẹ̀ níwájú Ọlọ́run. Ó kù sọ́wọ́ ẹ̀ báyìí, torí bí wọ́n ti gbé jù kòtò tán ní ìsìn, kálukú ti bóyá ò ṣe pọ̀ tó yìí ní ìsìn, kálukú ti padà lọlé ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam. Ọ̀rọ̀ Ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Kullu man alayha fani, kullu man alayha fani, wa yabqa wajhu rabbika zul jalali wal ikram. Fabi'ayyi ala'i rabbikuma tukadhibani, fabi'ayyi ala'i rabbikuma tukasiban. Ayata lima tu'adun, ayata lima tu'adun. In hiya illa ayatuna dunya namutu wa nahya wa ma nahnu bimabi'usina wa ma nahnu bimabu'usin. Sadaqallahu maulana al-azim. Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad, ọ̀rọ̀ ní wa ṣáájú ẹ̀dá máa sọ fún wa, kullu man alayha fani. Kò sí béèyàn ṣe lè tó láyé, yóò padà kú ńbẹ̀ ńjọ́ kan ni. Kò sí béèyàn ṣe lè tó láyé, yóò padà wá fi ṣàwátì láyé ńjọ́ kan. Kò sírú ntẹ́ ẹ lé ní, kò sírú ntẹ́ ẹ lé tó, kò sírú ipò tí ń bẹ lọ́wọ́ yín, kò sírú owó tó wà lọ́wọ́ yín, ẹ fi ilẹ̀ ńjọ́ kan náà ni. Ẹ̀yin lẹ ní ni. Ìgbogbo òpó tẹ́ ẹ wà láyé tẹ́ ẹ dù láyé sẹ́yìn lẹ ní ni. Ìbọ́lọ̀ ń lò ní nǹkan rẹ̀.
èyàn máa bẹ́ ni ẹni ó ní nǹkan èyàn máa bá dùn. Kullu mani alayhi afani, olówó máa kú, ọlọ́lá máa kú, ẹni tí ò ní máa kú, ọba ìlú máa kú, ọmọdé máa kú, àgbàlagbà náà máa kú. Gbogbo ohun tí wá ń bẹ láyé tí ń ṣe wá yòdóyòdó, gbogbo ohun tá ń kó jọ láyé, gbogbo ẹ̀ náà ni ó padà wá parẹ́. Kullu mani alayhi afani, ọlọ́ni bẹ́ẹ̀ kọ́lé, ilé yẹn ó padà tán, bẹ́ẹ̀ lówó, owó yẹn ó padà tán, bẹ́ẹ̀ bímọ àwọn ọmọ náà padà wá kú láyé ńjọ́ kan, ìyàwó náà san lọ, gbogbo wọn kò sí tí ò ní tán. Ọlọ́ni wa nábì sọ fún wọn, kullu mani alayhi afani, gbogbo ohun tí ń bẹ láyé ni ó padà wá tán, gbogbo kò tẹ ní ipò náà ọ̀dà nísì ipò náà dà báyìí. Ẹni ó wà lórí àga lánàá wọ́n gbé kú mbẹ̀, ẹni ó wà lórí àga lónìí òun náà kú mbẹ̀, ẹni tí ń bọ̀ wá sọ pé òun tó narùn, òun tó narùn pé òun náà fẹ́ gàgà yìí, bó òun náà bá gùn bọ́lọ̀ ń bá ní ó débẹ̀ yóò kú mbẹ̀, bí ó sì débẹ̀ náà yóò padà kú náà ni. Ẹ dákun ẹ jẹ́ àròrí ilé ayé táwọn kó jọ yìí, kò sí nǹkan kan bẹ́ẹ̀, kò sí nǹkan kan lé ayé, máa sọnù ọ̀rọ̀ mi. Bọ́ ọba ti fẹ́ rojọ́, bọ́ ọba sì fẹ́ pẹ́ níwájú Ọlọ́run sí ni ó ṣe káyé jọ sí. Bọ́ ọba sì fẹ́ pẹ́ níwájú Ọlọ́run sí náà ni ó ṣe káyé jọ sí. Ẹ̀rí nísìn olówó, ọlọ́lá, onípò, sínétọ̀, gómìnà, gbogbo ọ̀nà ń gbé sàárè, òní wọ́n ń gbé sàárè, ẹ̀yàn tó búlọ́ọ̀kù sí lẹ́gbẹ̀ẹ́, yẹn búlọ́ọ̀kù eléyìí ọ̀ràn kankan. Àní ẹ gbé jù bẹ́ẹ̀, ẹ ṣe gbé bẹ́ẹ̀dì síbẹ̀, ọyẹ ẹ gbé bẹ́ẹ̀dì síbẹ̀ kẹ́ sún sínú bẹ́ẹ̀dì ni, kẹ́ bẹ́ẹ̀dì rẹ̀ ti fi sùn, ẹ wá gbé sínú kòtò náà, èwo ń búlọ́ọ̀kù yẹ̀yẹ́. Àní ẹ jù kòtò, ọ̀rẹ́ máa rojọ́ lọ́dọ̀ Ọlọ́run, ẹ jù kòtò, ẹ fílẹ̀ pẹ̀lú Ọlọ́run rẹ̀. Kullu mani alayhi afani, gbogbo bó ti kó ọ̀rọ̀ jọ tán, ó wá tán lónìí, gbogbo bó ṣe kó ọ̀rọ̀ jọ, bó ṣe káyé tán, ó dópin lónìí. Wayabqa wajhu rabbika, ntí ó padà wá ṣẹ́kù ó náà ní tá a bá ti wájú Ọlọ́run, bí irun wa, bí dáadáa wa, bí ẹbí wa tá a rúpọ̀, bí àwọn tá a ṣe láàánú, bí àwọn ọmọ òrukàn tá a tọ́jú, bí dáadáa tá a ṣe lẹ̀ táyé ò ní gbàgbé láíláí. Wayabqa wajhu rabbika, Ọlọ́run ọba nìkan ni ó padà wá ṣẹ́kù, àti dáadáa tẹ́ ẹ bá ṣe, tọrọ Ọlọ́run èjò ní dáadáa gbé, onídáadáa Ọlọ́run kì í jẹ̀san wọn gún, yóò fún wọn lẹ́san wọn. Kullu mani alayhi afani, wayabqa wajhu rabbika zil jalali wal ikram. Àṣẹ Bùrújí Kàsámù lè kú pẹ̀lú owó tí ń bẹ lọ́wọ́ ẹ̀, èló ló fẹ́ fún kú, ṣùgbọ́n kú ò ní gbowó. Bùrújí Kàsámù àṣọ lè kú, kò sí ẹ̀ṣẹ̀ a ní kú. Àwọn tó kú lẹ́yìn àwọn tá a dákọ lánàá, tá a dákọ nù wá sí lánàá, sáwọn òkú ni. Àwa náà ó padà wá lọ, ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ náà ni pé ẹyẹ wáyé máyà. Gbogbo ẹ̀tọ́ ìlú tí ń bẹ lọ́wọ́ yín, ẹ̀yin yòókù tẹ́ ń bẹ láyé, ẹjẹ́ lè ọmọ kọ yín lọ́gbọ́n. Gbogbo ẹ̀tọ́ ìlú tí ń bẹ lọ́wọ́ yín, ẹ lọ fáwọn tó ní, ẹ lọ fún wọn, ẹ pín, kì í ṣe dúkìá yín. Ẹ̀yin kọ́ lẹ ní. Bó bá escape justice Nàìjíríà àti ti Amẹ́ríkà, sọ wá escape justice ikú báyìí. Kò escape dájọ́ Ọlọ́run. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹjọ́ ń pa lórílẹ̀‐èdè, gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ipò, tẹ́ ẹjọ́ ń parọ́ fún wa lórílẹ̀‐èdè, tẹ́ ń parọ́, tẹ́yìn gáàsì mọ̀ pé rọ́lẹ̀ ń pa, ẹ̀san yín dé tán, bí wọ́n ṣe gbélé ju kòtò, wọ́n bá gbẹ̀yìn náà ju kòtò. Ẹ wà jẹ ìyálà yá àyà wájú Ọlọ́run. Gbogbo ń tẹ́ ẹ ṣe láyé lọ́lọ́run padà fìyà rẹ̀ jẹ gbogbo yín pátápátá látòkè délẹ̀. Kullu mani alayhi afani, wayabqa wajhu rabbika zul jalali wal ikrami. Ọlọ́run ọba nìkan náà ni ò ní kú, ọba tó tóbi, tí ó sì máa tóbi lọ, tí ó sì máa tóbi lọ, tí ó sì máa tóbi lọ, tí ó sì máa ga lọ, tí ó sì máa ga lọ, tí ò ní tán láíláí. Gbogbo òpìlẹ̀ ẹ̀dá ló nípìlẹ̀, yóò padà wá tánjọ́ kanjọ́. Ọlọ́run ọba ti ń bẹ, títí ń bẹ, ó sì ń bẹ ni, yóò máa bẹ lọ, yóò máa bẹ lọ, yóò máa bẹ lọ, tí ò sì ní sópin jọ́ kanjọ́ kan pé Ọlọ́run ò ní bẹ mọ́. Gbogbo ẹ̀dá ló níbi ire, Ọlọ́run ọba ò níbi kankan lọ. Ẹ̀rí aníbi ire ti gba bí òrè lọ, aníbi ire kan lélẹ́yìí, ó ti wá gbabi tó yẹ kó lọ, ó ti padà sọ́dọ̀ Ọlọ́run ọba tó ti wá. Gbogbo bó ti kó owó jọ láyé, gbogbo bó ti sọ ogún dogójì, yóò wá padà máa rojọ́ rẹ̀ ńkọ̀ọ̀kan wájú Ọlọ́run. Ẹ̀yin tẹ́ ń bẹ láyé náà, tiẹ̀ náà ń bọ̀, ìwọ tó ń wò mí yẹ tiẹ̀ náà ń bọ̀.
ayata limatu aduna Ọlọ́run ni mo ti ń sọ fún yín ọjọ́ ti pẹ́, mo ti ṣàdéhùn fún yín ọjọ́ ti pẹ́ pé ní hiya ila ayatuna dunya. Kí ni wọ́n ń pè láyé gan-an? Hiya ila ayatuna dunya. Ọlọ́run láyé tẹ́ rí yẹn òfútù fẹ́ tẹ́ ni, ìtànjẹ ló kún bẹ́ẹ̀. Mọ́tò ni gbogbo ẹ̀ rádaràda ni gbogbo ẹ̀ rádaràda tí wọn ò ní fi sí ọ́. Èló ni wọ́n fi sí báyìí? Tẹ́kọ̀bọ̀ wo wọ́n fi sí lẹ́yìn ìpósí gbogbo búlọ́ọ̀kù tá a torí náà ìyàlẹ́ ni. A ní ẹjú kòtò ẹ jẹ́ kí kòkòrò ọjà tàrí ẹ̀ gbogbo okùn rẹ̀ torí dẹ̀kùdẹ̀kù ẹ jẹ́ kí kòkòrò kọ́ ba gbogbo ẹ̀ jẹ́. Àwọn tí ó jẹ́ ń dúró dé ń sáré, àwọn tó máa jẹ́ dúró dé ń sáré, wọ́n dúró dé wọ́n wò pọ́fẹ́ dé ẹ ṣàgbéjú bẹ̀ èyí tẹ́ ẹ̀ màkàmàkà tẹ́ ń pariwo lé lórí. Wọ́jọ́ wọ sáré tán bó bá ti wọ sáré ọ̀daràn, bó bá ṣe dáadáa ojú ẹ̀ ti já báyìí, bí ó sì ṣe dáadáa náà ó ku ọkọ lọ́hùn. Gbówó olú ń bẹ lọ́wọ́ rẹ̀ nísìn ojú ẹ̀ ti rí, bí ó sí lọ́wọ́ rẹ̀ ojú ẹ̀ ti rí. Ẹ̀yin yòókù náà tẹ wà tẹ ẹjọ́ lórí orílẹ̀-èdè yìí, nílẹ̀ Yorùbá nílẹ̀ Haúsá ni tẹ́ ń kó gbogbo owó orílẹ̀-èdè jẹ́ ńlẹ̀ Ìgbò, gbogbo yín àtúbọ̀tán yín ò ní dáa, àtúbọ̀tán kankan yín ò ní dáa. Ẹ fìyà jara ìlú, ẹrù pọ́lọ́hùn ò ní mú yín ni. Ọlọ́run ọba ti dé tí ọmọ mẹ́ bí ó ṣe mú yín kọ̀ọ̀kan náà ni ọmọ mú yín lọ. Àfi tẹ́ ẹ bá jáwọ́ ṣèbàjẹ́ lókù, ẹ bà gbogbo orílẹ̀-èdè jẹ́, ẹ bà gbogbo ayé jẹ́, ẹ sọ gbogbo mẹ̀kúnnù di ẹni tí ò ní má, ẹ sọ gbogbo mẹ̀kúnnù di ẹni tí ò ní má. ayata limatu aduna Ọlọ́run ni mo ti ń sọ fún yín ọjọ́ ti pẹ́ pé ó sì nǹkan kan láyé. Hiya illa ayatuna dunya. Ọlọ́run ni wà Nábì sọ fún wọn kí láyé jẹ́. Nàmútù gbogbo ẹ̀ ń bá ti wáyé máa kú, gbogbo ẹni ó bá ti wáyé ó máa kú níjọ́ kan, gbogbo ẹni ó bá ti wáyé máa dópin, mímí wa máa dópin níjọ́ kan. Wánà háyà bàbá wa kú tán Ọlọ́run ọba ó tún padà jẹ́ àṣẹ̀mí padà. Ìṣẹ̀mí rẹ̀ náà ni pé wọ́n fẹ̀mí ọ̀lẹ sí la. Bẹ́ẹ̀ bá ti gbé sáré ìtàn tẹ́ padà lẹ́yìn rẹ̀, Ọlọ́run lẹ́yìn màláíkà ẹ dá ẹ̀mí ọ̀lẹ, ẹ̀mí tí ò ní lè gbápá, tí ò ní lè gbẹ́sẹ̀, ẹ dá padà sára rẹ̀. Yóò wá wòkè yóò wọlẹ̀, aníbo ló ń wà ìwọ́n máa sọ fún pé ó ti kú ò láyé, ó ti wà ń sáré, ó ti wà wájú Ọlọ́run báyìí. Àwọn màláíkà wà máa bí léèrè bó ti lu ayé. La ilaha illallah muhammadu rasulullah. Ẹni ó bá fèèlì tó bá fèèlì kú ẹ̀sán sáré, Ọlọ́run ó sọ pé kí ilẹ̀ kó fún ma, kí ẹ̀fọn ọ̀tún ọ bọ́ tòsí, kẹfọn òsì ọ bọ́ tọ̀tún. Gbogbo ọmú tó ti mu láyàyà rẹ̀ láti kékeré Ọlọ́run ó pàṣẹ fúnlẹ̀ pé kó pọ̀ jáde pẹ̀lú túláàsì. Gbogbo òdẹ̀rẹ̀ Ọlọ́run tó wà lára rẹ̀ Ọlọ́run ní kó pọ̀ jáde pẹ̀lú túláàsì. Ẹ máa retí ẹ̀sùn Ọlọ́run ń bọ̀ wá débẹ̀ nìkọ̀ọ̀kan yín. Nàmútù wà náà yá àṣẹ lè kú, àṣẹ nǹkan kan tó tún bẹ tó kápá yín wà. Bí wàhálà bá dé ẹ sá lọ Amẹ́ríkà, ẹ sá lọ London, ǹjẹ́ wàá rí kúsá fún báyìí? Gbogbo ẹ̀yin yòókù rẹ̀ náà ẹ máa retí, ó ń bọ̀ akẹlòmíì náà. Ta ló mọ̀, ta la túmọ̀ tí ó kàn nù yín, ó ń bọ̀ wá kàn yín. Bọ́ ọ ṣáájú bẹ́ẹ̀ lọ gbogbo bí orí ọ ságbà ikú ọ̀padà kọ ọmọ bẹ́ẹ̀. Àfi tẹ́ ẹ bá jáwọ́ níbi aburú tẹ̀ ń ṣe fún wa lórílẹ̀-èdè yìí lókù, tẹ́ ẹ bá jáwọ́ ńbẹ̀. Bẹ́ẹ̀ bá jáwọ́ ńbẹ̀ lókù, àtàgbà àtọ́mẹ́kẹ́ yín Ọlọ́run dúró dè yín. Ìkọ̀ọ̀kan ni ó máa mú yín, ìkọ̀ọ̀kan ní ìsìn gbogbo bó ọba ti kó jọ ní ìsìn ọlọ́run jọ wájú Ọlọ́run. Nàmútù wà náà yá ẹ padà wá kú, á padà gbé yín dìde. Wà máa nàánú bí má bí òsínà kálukú yín lá padà wá gbé dìde tí ó padà wá sọ bó ti láyé rẹ̀. Gbogbo ẹbí ti padà lẹ́yìn rẹ̀, gbogbo ọmọ ti padà lẹ́yìn rẹ̀, gbogbo ọ̀rẹ́ padà, gbogbo àwọn tí ń jẹ lábẹ́ rẹ̀ nìkan kan ò ní súnjọ́ ọmọ. Njọ́ wọ́n ti gbé àwọn yòókù kòtò ta lọ́lọ́ yọjú sí ọmọ. Gbogbo bẹ́ẹ̀ èyí olóṣèlú bẹ́ẹ̀ ṣe máa ń pariwo tẹ́ ẹ máa kọrin lọ kìí lé, ẹ máa kọrin lọ ilé kọ̀ọ̀kan wọn lọ́dún iléyà yìí, ẹ máa kọrin lọ ilé kọ̀ọ̀kan wọn lọ́dún iléyà yìí. Gbogbo àwọn tí màmá fún yín lówó náà mà ti wà ń sáré, ẹ màmá tí ń ṣẹlẹ̀ sí ń sáré, ẹjọ́ ń tanra yín jẹ. Ọlọ́run dúró dè yín náà, Ọlọ́run dúró dè yín. Gbogbo ẹ̀yin àbàyè jẹ́ tẹ́ rí nǹkan tẹ́ ní lè sọ nítorí tọ́rọ́kọ́bọ̀ tẹ́ ń gbà. Ọlọ́run dúró dè yín náà ń bọ̀ wá bá yín. Kí láyé jẹ́ ayé ọ̀jẹ̀ nǹkan kan, ayé ọ̀jẹ̀ nǹkan kan, wàláì kò jẹ́ nǹkan kan. Àfọ olórin kan ní sọ̀rọ̀, ó ní wà fi rúsídìyà dìlì tí fúlì fi sára tún. Wọ́n bá bí ọmọ èké sáyé, tí wọ́n bí ọmọ èké sáyé yóò di kúkú wáyé ni. Gbogbo àwọn àgbàlagbà tí bá wá ń wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá láwọ́ rẹ̀ yóò tún máa dín náà ni.
wàfi irúsídìyàdìlì tí fúlì fi ìṣàràtún bẹ́ẹ̀ bá la ọwọ́ rẹ̀ yóò tún máa dín náà ni bẹ́ẹ̀ bá wá ṣe sùúrù fún bí ọ̀sẹ̀ méjì bí ọ̀sẹ̀ mẹ́ta aláfáǹsòróní nkọ́dé àsọlétún bìlà ṣẹ́yìn. ìtì ń sọ fún yín ni pé ìkúùkù tó ń dì wáyé ẹ̀rọ pé òun mú nǹkan kan wá ní ngbọ́ ọjọ́ wá gorí ọjọ́ tó sùn gorí oṣù mọ́ padà wá láwọ́ mi wò mú nǹkan kan wá bó bá wá délé ayé tí bá wá ń fọwọ́ rẹ̀ kó nǹkan jọ láyé àwa tá a sì bí a ní sọ fún pé lágbájá ọmọ mú nǹkan kan wá bó bá wá fọwọ́ rẹ̀ kọ́ lájọ tán tó kó gbogbo ayé jọ tán tó kó gbogbo ẹ̀jọ́ kó ní gbogbo ayé kódà kó ní láti bí ìdè sánmà wàfi máa di ya ìjọ kan wá ń bọ̀ ìjọ tí òpin ó dé bá ẹ̀mí ẹ̀dá láyé wàfi máa di ya gẹ́gẹ́ bó ṣe dé bá òpin gbogbo wọn tí wọ́n ń lọ gbogbo àwọn tí wọ́n ń lọ ó dé bá wọn ó dé bọ́kùnrin náà ó dé má kàsámù burújì yìí náà ó mú kó mbẹ wàfi máa di ya indalmama ti zaratun bẹ́ẹ̀ dábàá wá kú náà yóò tún wá lawọ́ náà lẹ̀ pé ẹ wò mí gbogbo ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin kọ́lígì mi gbogbo àwa tá a jọ ń kó òòlù jẹ gbogbo àwa tá a jọ ń tukọ̀ òòlù gbogbo ẹbí mi gbogbo ohun tí mo ní wọn mọ̀ mú nǹkan kan dání wàfi máa di ya indalmama ti zaratun a tún wá dáwọ́ náà lẹ̀ aláfàǹsòróní nkọ́dé àràjìtún bìlà ṣẹ́yìn aláfàǹsòróní nkọ́dé àràjìtún bìlà ṣẹ́yìn kò sí gbogbo ntá àmúwáyé ànímú kù ní àyè ẹ ṣe dáadáa gbogbo àjáde láyé láì ní mú kọ́bọ̀ jáde ń bẹ̀ ẹ̀rí gbogbo bẹ́ẹ̀ tí ń kó jẹ bẹ́ẹ̀ tí ń da gbogbo ẹ̀rú èwo lẹ wá mú kù ń bẹ̀ báyìí okùn yẹn ọkọ̀ lọ́hùn ọlọ́run ti dúró dè yín ọlọ́run dúró dè yín ọlọ́run dúró dè yín ọlọ́run dúró dè yín